Audio Jungle. Ẹ káàsán àpò dédé àkókò yìí níbi ìgbòho tẹ̀sí náà fàní láti máa wo ìkànnì BGI TV. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sójú ìwòran yín láti ìkànnì yìí. Olúṣọlá Oyènẹ́kàn ló ní ìròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó ṣe nínú ìròyìn náà. Ilé ẹjọ́ ti pa láṣẹ fún gbogbo àwọn alákòóso tí wọ́n ṣèjọba lábẹ́ ìṣèjọba ààrẹ àná yẹn Muhammadu Buhari láti wá ṣe àlàyé lórí owó tuntun tó lé díẹ̀ ní 107 bílíọ̀nù náírà èyí tí wọ́n ní kí wọ́n pín fáwọn èèyàn. Àjọ ECOWAS ti tún ààrẹ orílẹ̀-èdè wa yàn gẹ́gẹ́ bí alága rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń dúnkokò láti ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà pa eléyìí tí wọ́n dọ̀tí láti lè dẹ́wọ́ àrùn onígbá méjì. Àtíkù Abubakar, Obi, Kwankwaso pẹ̀lú Amechi ni wọ́n ti ní wọ́n gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti lé ààrẹ Tinubu kúrò lórí àlééfà. Lórí ọ̀rọ̀ àwọ̀ tó ń dájà sílẹ̀ ní agbègbè abúlé Ọbáfẹ́ láàrin àwọn aráàlú àti ọba, àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ ọbẹ̀ ti jáde láti wá sọ ipa tiwọn. Wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òbítíbitì owó eléyìí tí wọ́n ní kí wọ́n máa pín fáwọn èèyàn lábẹ́ ìṣèjọba ààrẹ àná, adájọ́ Dèjìdé Dípèolú tó jẹ́ ti adájọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tí ń bẹ nílùú Èkó ló ti pa láṣẹ fún ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọnìyàn àti ìṣàmójútó ìṣẹ̀lẹ̀ láabi pẹ̀lú ìgbáyégbádùn àwọn ènìyàn yíyan Ṣàkíà Umaru Faruku láti bẹ̀rẹ̀ ní wá máa tọpinpin àti wá máa ṣàlàyé bí ó ṣe ná owó tó lé ní 100 bílíọ̀nù náírà ó lé díẹ̀ èdè tí wọ́n sọ pé kó pín fún àwọn tó jẹ́ òtòṣì àti àwọn tí ò rí nǹkan jẹjẹ tí wọ́n tó mílíọ̀nù 24.3 èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ẹjọ́ ọ̀hún náà ni ó ń pa á láṣẹ fún alákòóso tẹ́lẹ̀ nínú ọ̀hún kí ó kó gbogbo orúkọ àwọn ènìyàn àti àpò ìṣúná ilé tí ó pín 5,000 èyí tí wọ́n ní kó pín fódìdí oṣù 6 ètò pín sí wípé kó bẹ̀rẹ̀ sí ní wá máa ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àjọ sìrákùnyìn àjọ tó ń rí sí ìjàfẹ́tọ̀ ọmọ ènìyàn àti ìṣèjọba rere lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà tí wọ́n ṣe ìdájọ́ náà ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu òun náà ni wọ́n tún ti túyàn gẹ́gẹ́ bí alága fún àjọ ECOWAS fún odindi ọdún kan ìmíì. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun ní ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS òun náà ló tẹnu bepo ní ọjọ́ 9 oṣù keje ọdún 2024. Wọ́n sì túyàn ní ọjọ́ àìkú Sunday àná ní èròǹgbà tí kò tẹ́ ẹ̀ mọ̀ rárá. Ìpinnu eléyìí náà ló ń jẹyọ jáde nínú ìpàdé ẹlẹ́ẹ̀kanùdínlọ́gọ́rin irú rẹ̀ tí wọ́n ṣe nílùú Àbújá nígbà tí ó ń gbélé pẹ̀lú ìfẹ́ àti inú dídùn náà ni ó ń sọ ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ tó sì gbóṣùbà kalẹ̀ fún bí ètò ìṣèjọba àwarawa ó ṣe ń fẹsẹ̀ múlẹ̀ ní àwọn ilẹ̀ adúláwọ̀ àti pàápàá jùlọ lápá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Bí a ṣe ń jìjà kadì pẹ̀lú àrùn onígbá méjì ilé tó bẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti ń dúnkokò látọjọ́ àìkú Sunday àná wípé òun yóò bẹ̀rẹ̀ sí ní máa ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà pa eléyìí tí wọ́n kọ̀ láti ṣe ìmọ́tótó àyíká àti agbègbè wọn. Olùdámọ̀ràn pàtàkì àti ẹni tó ń rí sí ìṣàkóso ohun ẹ̀gbin àti ìdọ̀tí ní ìpínlẹ̀ Ògùn ìyún Àbáyọ̀mí Oyèyẹn òun náà ni ó fi kún ilé nínú ìpàdé ilé tí wọ́n ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ Ògùn àti àwọn ìyálọ́jà pẹ̀lú àwọn babalọ́jà nílùú Abẹ́òkúta. Àbáyọ̀mí ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní ọjọ́ àìkú Sunday àná pé lásìkò táwàyé tí à ń jìjà kadì pẹ̀lú àrùn onígbá méjì gbogbo àyíká àti agbègbè pẹ̀lú àwọn ọjà gbọ́dọ̀ wà ní ìmọ̀ tónítóní. Bẹ́ẹ̀ ló sì ṣèkìlọ̀ pé ọjà kọjà tí wọ́n bá rí pẹ̀lú ìdọ̀tí tó pọ̀ ni wọn yóò ti pa.
ẹnìkan tẹ́lẹ̀ rí tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC ní apá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa tí orúkọ rẹ̀ jẹ́ Sàdíù Lùkùmánù òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní ti kábàámọ̀ bẹnu bẹ́ẹ̀ ni ló ń bàbíjẹ́ lórí bí ìṣàkóso bó ṣe ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àkókò rèé fún Alhaji Atiku Abubakar ọ̀gbẹ́ni Peter Obi aṣòfin àgbà Rabiu Musa Kwankwaso ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò pẹ̀lú olóyè Rotimi Amechi pẹ̀lú ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹ̀mí aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn Madam Nasiru El-Rufai ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fọwọ́sowọ́pọ̀ láti lè jẹ́ kí ètò òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí kó fẹsẹ̀ múlẹ̀ àti kó padà sí bó ti jẹ́ kó wà dáadáa ìgbésọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìṣàkóso ti ń bẹ lórí àlééfà yòówù náà ló ti dábàá orí ìṣàkóso orílẹ̀‐èdè Nàìjíríà tó sì fi àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà sínú ìlà ìlú tó sì ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn wọ̀nyí. Àwọn tó ní ilẹ̀ ní oko ní agbègbè abúlé Agbòrò ní Ọbáfẹ́ tó wà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé ní ìpínlẹ̀ Ògùn òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fèsì sí ọ̀rọ̀ tí kábíyèsí ọba Taofik Owólabí Káyọ̀dé tó sọ ni wọ́n ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé láti ìgbà tí wọ́n ti dé adé ọba olú ti Ọbáfẹ́mi lé lórí wípé láti ìgbà náà ni ìlú wọn náà ni kò títúbà bẹ́ẹ̀ ni kò túṣẹ́ wọ́n pe ìpele yìí ní bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn lẹ́yìn ìgbà tí àwọn àgbẹ̀ arógbó sọ̀nà ní agbègbè ọ̀hún náà àti iná wọn ìlú kéréje bẹ̀rẹ̀ sí nínú ọ̀ka lébù tí kábíyèsí yìí bí ó ṣe ń ta ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ àti bí ó ṣe ń fi èrè oko wọn ṣòfò èyí tó ti bẹ̀rẹ̀ láti oṣù kejìlá ọdún tí ó kọjá ní ọjọ́ kẹrìnléní ogún oṣù kejìlá ọdún tí ó kọjá tí ó sì bẹ̀rẹ̀ sí ní ta ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wọn fún wọn. ìkan lára àwọn baálẹ̀ abúlé kéréje ọ̀hún náà olóyè Ọlátúndé tó jẹ́ baálẹ̀ Látúndé náà tó ń fèsì sí ọ̀rọ̀ ọ̀hún náà ló ṣàlàyé nínú ọ̀rọ̀ náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí òun náà ni wọ́n ti jíròrò tí wọ́n sì ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ tí wọ́n dojúkọ pẹ̀lú kábíyèsí yìí tí wọ́n ní ilẹ̀ táwọn jogún látọwọ́ àwọn baba ńlá wọn náà ní kábíyèsí ọ̀hún náà ló ń gbẹ́sẹ̀ lé tó sì ń ta káàkiri fún àwọn ènìyàn èyí náà ni wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ṣe ìwọ́de àti ìfẹ̀rúnúhàn lọ sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ògùn níbi tí ẹni tó jẹ́ abẹnugan fún ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ògùn yan Olúdáìsí eléyìí tí ó ti ń fèsì lórí ọ̀rọ̀ náà pé òun yóò gbé ìgbésẹ̀ náà ní ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ keje oṣù keje ọdún 2024 ní àwọn náà ni wọ́n ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ni ó ti di aláìnílé lórí àti aláìnílẹ̀ láti ọwọ́ kábíyèsí ọba olú ti Ọbáfẹ́mi ọba Taofik Owólabí látàrí ìwà àìbìkítà rẹ̀. ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní jù bẹ́ẹ̀ lọ fún ti ọ̀sán òní ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí i àti fún àwọn ètò wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan láti máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójúpọ̀ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lójúpọ̀ YouTube bàbá Gbàgede Ìmọ̀ ti fẹ́ New Media TV Yorùbá lójúpọ̀ Instagram Gbàgede Ìmọ̀ _22 yóò ṣe ṣe Olúṣọlá Oyèlẹ́kan ló ti mú ìròyìn náà wá sí ojú ìwòran àti ìṣètìgbìn ẹ̀ṣọ́ pẹ̀tẹ̀tẹ̀ sí wa ẹ̀wọ̀n yáṣẹ́ o.